Orúkọ mi ni Lánre Kògbérègbè. Dúnní Kògbérègbè lórúkọ tèmi ń jẹ́. Láàárín gbogbo àwọn ọ̀rẹ́ mi, èmi ni mo pẹ́ kí n tó fẹ́yàwó. Wàhálà obìnrin pọ̀ jù. Lẹ́yìn ìgbà tí mo ṣègbéyàwó tán ni mo mọ̀ pé wàhálà ńlá gbáà nílé ọkọ. Ní ìsìn mo ti wá mọ̀ pé tá a bá kó obìnrin 10 papọ̀, nǹkan kan náà ni wà gbogbo wọn. Ṣé ẹ rí i pé gbogbo ọkùnrin pátápátá ibì kan náà ni wọ́n sùn tí wọ́n dorí kọ? Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí nílé, èmi gan mo mọ wàhálà tẹ́ ń dojú kọ, gbọ́n mi somi ò tó làásìgbò hílàhílo àwọn obìnrin. Àmọ́ kí n tó sọ ní tẹ́ ẹ máa ṣe sí, á dákẹ́ kọ́ mọ nǹkan tèmi gan bá fàánù ilé mi náà. Fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí nílé, mo mọ̀ pé ó ní nǹkan bíi 2-3 tẹ́yin náà ń là kọjá, làásìgbò lọ́tún làásìgbò lósì, gbọ́n mi sí omi ò tó, kò sí bá ṣe lè ṣe tàfi lè tẹ́ wọn lọ́rùn, àwa obìnrin nìyẹn. Ṣùgbọ́n kí n tó lè sọ nǹkan tẹ́ máa ṣe nílé tí yín, ẹ ṣe kọ́kọ́ bá mi ká lọ kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé tèmi, ká wá mọ bí ta ti fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Báwo ni ẹ̀yin? Ó wá dé ìjìláì jàre. Kí ló ń ṣẹlẹ̀ sí i? Ó wá ókè ọ̀nà ọmọ ń tiẹ̀. Iṣẹ́ lè para mi. Àbí bọ̀dọ̀ ọkàn wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ṣáà. Ṣé kò Dẹ̀lé náà ọmọ náà ni. ọmọ? Kí ló ń ṣe ń pa ẹ̀? Mo ti try, mo ti sáré, mo ti gbàdúrà lọ sórí òkè gbàwẹ̀ but ìgbà tí mi ò dẹ̀rẹ́ ní fine. O ò lè jókòó síbì kan. Wọ́n ń dúró síbì kan wo òkè. Wọ́n máa you go from places to places ni. Mo believe when the time comes, Ọlọ́run ló ń ṣe náà. Ọ̀rẹ́ mi. Àwọn ọkùnrin tó ń wò yìí, wọ́n ń jókòó síbì kan o. Wọ́n máa ń rìn ìrìnkùnrin ní òṣèbó mọ́ wọn. Sọ bẹ́ẹ̀ ọkọ mi love mi gan-an. Ó dẹ̀ wà kẹrin, so ó dúró tì mí kó. Ọ̀rẹ́ mi jọjọ. Ẹ̀fẹ̀ gbogbo alamọ̀ pé ọkọ ẹ lọ́ọ̀fẹ́. Bọ̀ tó o lè ká pàtà ẹsẹ̀ kó jókòó síbì kan wá wà nǹkan ṣe sí ni o. Kí wàá ni mo fẹ́ ṣe sí? Ọ̀rẹ́ mi jẹ́ wá sọ nǹkan fún ẹ. Ọ̀dọ̀ bàbá kan wà babaláwo gan. Babaláwo yẹn good gan. Mo tẹ̀ ti sọ fún pé mo lọ́ọ̀rẹ́ kan tó dẹ̀ níṣòro gan. Ó dẹ̀ ní kí n mú ẹ wá. Bàbá yẹn ó good bàjẹ́. Kò sí nǹkan tó wá débẹ̀ tó ní solution. Babaláwo. I'm telling you. Máa yẹn good. Everything tó wá solution yẹn máa dé. Má máa ṣe báyìí. Babaláwo. Babaláwo yẹn. Kò lọ ọ̀dọ̀ babaláwo. Ẹ kú lé mà, ẹ ṣé gan mà, olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, ẹ ṣé mo dúpẹ́ o. Dúní, o ò lọ́dọ̀ babaláwo. Àǹtí. Kò ń ṣe nǹkan tó burú. O kò fẹ́ kó wá solution sí ọ̀rọ̀ ara ẹ̀ ni. Ó lè fi mọ̀. Àǹtí, àwa náà mọ̀ pé kò ṣe nǹkan tó burú àmọ́ àlọ́dọ̀ babaláwo. Ṣé gan mà? Tí ì máa ń ṣe pé láìkọ̀ rẹ̀ yín. Ìṣòro ta ní ìsìn babaláwo lẹ́kọ̀ọ́. Ẹ fẹ́ sọ́dẹ̀gbẹ̀jì. Áfíkan wẹ̀, áfíkan bójú, ámùkan, átọ́kọ láàbí. Kò ń ṣe bẹ́ẹ̀. Kí báwo bá ní mà? Mo kò fẹ́ kó jáde sọ́ra ara ẹ̀. Kó tán. Ẹ má bínú. Ó lè jẹ́ pé nǹkan burúkú lọ àwọn darkness wọ́n dì mú. Ó lè jẹ́ pé àwọn mami water àti others. Ẹ jẹ́ kó jáde sọ́ra ara ẹ̀. Ẹ̀yin gangan darkness, ẹ̀yin gan ẹjọ́ mami water. Ọ̀rẹ́ má bínú, ìyàwó mi ò ní bínú. A ní àwọn ọ̀rẹ́ babaláwo. Ṣé ìṣòro tó ní ìsinyìí tí yóò bá gbé bàbá tèmi lọ yẹn, a lè borí ẹ̀. Let's give it a try. Fún tọ́yà ọ̀ ṣe rẹ̀ ti kó sí lórí. Ìyàwó mi ò bá ń sọ̀rọ̀ káàdó dúdú nílé yìí. Tá a bá ti ń jẹ ti bí ẹgbẹ́ fún wa lè jẹ ó tún tún kì pa. Àrà àgbà ṣe jẹ́ àlọ́
mo gbé yóò ṣe wèrè. jẹ má bínú mo kàn fẹ́ help yín. ẹ ṣe kò ṣe pé nǹkan mi wà. adúpẹ́ o ẹgbọ́n mà adúpẹ́ àsìkò ọlọ́run tó bá tó ọlọ́run àṣẹ tá a fẹ́ fún wa ṣe ti gbọ́ mà ṣé ìtọ́jú kò lóyún sí láì mo fẹ́ lè jáde. ìrọ̀ kọjá bẹ́ẹ̀ ṣe ní àsìkò ọlọ́run tó bá tó àti pé wà tí mo fẹ́ mi ò fẹ́ pẹ̀lú ọmọ tọ́mù bá wá yọ ọlọ́run mo lè ṣe bẹ́ẹ̀ so ẹ bá mi lọ bàbá kan sìn tí ó bá jẹ́ ẹ̀tún mu lọ míì tí ó bá tún jẹ́ ẹ̀tún mu lọ míì ẹ̀ máa ń mẹ́tí wọ̀ owó tó yẹ ká tó máa fi gbádùn àtúmọ̀ lórí bàbá náà kò possible ẹ ṣe gan máa dípẹ́ mà ẹ ṣe gan mà ẹ ṣe gan o nǹkan yìí gan burúkú kọ́ o ṣùgbọ́n àwọn ò fẹ́ ṣe gan mà ẹ ṣe. ọmọkùnrin is part of marriage. àfúntúrà mi ká lọ bẹ̀ ẹ máa gbó àṣejẹ aláǹgbá àṣejẹ onígbé àṣejẹ aláyán àṣejẹ eléfuru ẹ máa ti pápá bí a lọ torí pé kò tí ì nìmí lára kò lè ní mi lára tí àsìkò ọlọ́run bá tó nǹkan tá a fẹ́ ọlọ́run á ṣe fún wa ṣe gbọ́ mà ká ní mo pẹ́ díẹ̀ ní ẹ̀ bá tẹ̀lé wọn lọ àbí. má pa mí o ìyàwó ọdún. Hello àbúrò mi compassion báwo ni things. ọjọ́ ń sáàbù náà. o ti bèrè àǹtí ọkàn dà mínú ṣá mo wà bẹ́ẹ̀ wá àwọn náà wà lálá. àwa bí o. ibo ni wọ́n ti ibo náà gbé ẹ sí wọn ní conference kan ibo Aboru ibo ló wá ń gbé láboru má bọ̀ ní Kòròdú kò jìnnà bó ní Kòròdú sábòrú ilé ẹ máa bọ̀ ṣówó mọ́tò máa fún ẹ kò sí problem má bọ̀ ní Kòròdú ò ṣàmọ̀ pé 3 bedroom flat là ń lo ayé wà kò sí problem máa bọ̀ òkè àtàwọn ọ̀rẹ́ mẹ́ta no problem ṣe bẹ́ẹ̀ week lẹ fẹ́ lò kò sí problem ẹ máa bọ̀ all right jáde nìkan bíi 4:35 yẹn mo máa ti wà round bye bye àwọn kọ́pà ìṣá. Aduna lówó orí mi. Aduna. alẹ́ nobody. Kíkẹ́ ló pè yẹn o. Kíkẹ́ ni. wọ́n máa bọ̀. òun náà ni conference àwọn aṣèlékò Aboru ni wọ́n post ẹ̀ sí. Aboru lọ́hùn. Aboru jìnnà sí Kòròdú. Aboru lọ́hùn. mélòó l'Aboru sí Kòròdú. wọ́n máa bọ̀ ẹ̀wọ̀n àtọ̀rẹ́ mẹ́ta. tó bá ti dé Kétu akọ̀wé mọ́tò pẹ́ńsìnìmà from pẹ́ńsìnìmà báyìí ó ti dé Aboru mọ́tò mẹ́ta péré ló máa wò. ṣé nítorí Yétúndé tó wọlé sìn ló ṣe pé Kíkẹ́. tí wọ́n jọ wá ṣe conference kan náà lẹ́kọ̀ọ́. ọmọ yẹn òyìn wà kí wa ó rí i pé conference ẹ̀ ó já màdúgbò wa ni ó yàtọ̀ sẹ́ni tá a fọ̀tẹ̀ pé ọ̀tẹ̀ ló fi pàbúrò ẹ̀ ó fọ̀tẹ̀ pé ní ẹ̀yin mẹ́ta ẹ máa bọ̀ ilé yín. èmi fọ̀tẹ̀ pé yàn bẹ́ẹ̀ni lórí kíni. ẹ̀sùn fẹ́ sọ lémi dostel ọlọ́run ò ní gbà fún ẹ. kí la gbé kí lẹ jù ṣé lórí pé ọmọ fẹ́ wá bíbá ẹ̀ náà mo ti dèèyàn burúkú. Dùnní jọ̀ọ́ nítorí ọlọ́run ṣé àbúrò mi tó jẹ́ ẹ̀jẹ̀ mi kò lè bá wa gbé fọ́tẹ̀ kan. ṣé mo ní anything pẹ̀lú ẹ̀ ni ṣé mo fọwọ́ rẹ mú ni àbí mo pè lórúkọ. just 5 days. lẹ́nu tiẹ̀. bẹ́ẹ̀ ni. fine agreement ti wà láàrin mi àti pé kò sálejò kankan
tó fẹ́ bá wa gbé so nǹkan tó dẹ̀ fi lè mú ẹ sọ pé kí Yétúndé dúró a week kò sí nǹkan òfin tó mú Yétúndé ló mú Kíkẹ́ lọ́mọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ok tó bá jẹ́ mi wá lọ́kọ ẹ o òyìnbó tó ṣe pẹ́ńsù òun ló ṣe rẹ́zà mo ń fi àsìkò yìí parẹ́ pé ọ̀sẹ̀ kan wọ́n sì lè lò ó. nígbà tó ń fi òfin sílẹ̀ lọ́jọ́ kìíní àná family mi kankan gbọ́dọ̀ wá ẹyẹ kankan gbọ́dọ̀ wá I don't want any visitor in this house o kíníkan me and my wife ni o. Dúní ó yẹ kájà máa fi nǹkan wéra wa o bó ṣe ń bá mi sọ yìí tí màmí bá kàn rò pé wọ́n fẹ́ wá kí mi ó máa ní kó má wọlé o. ẹ̀yin ọkùnrin ẹ mọ̀ pé wà selfish. màá rántí sọ bẹ́ẹ̀. tẹ bá give order àti yẹn kí n má consider the other party abẹ́yìn máa ń rò. bíbélì sọ wípé ọkọ báyìí ni olórí aya àwa dẹ̀ ní ọlọ́run ilé yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni o Yétúndé á lo ọ̀sẹ̀ kan yẹn kò dẹ̀ sí bàbá ńlá kò bá Kíkẹ́ kan tá a wọlé yìí wá tí mi ò ní ṣèwèrè fún gbogbo yín ẹ fẹ́ sọ lémi kó ayé ò yọ. mi ò ní bẹ́ẹ̀ ági máa jà ẹ ká fi sílẹ̀ lóko ọwọ́. olúwa mi o. mo ń sọ fún ẹ pé rántí àwọn àbúrò wa tó jẹ́jẹ́ wa wọ́n máa wá kí wa ó ní rọ o kí àwọn àbúrò fẹ́ wá kiri wọ́n ń tójú bọlé ṣé wọ́n tójú bọlé ń sìn àbí wọ́n tójú bọlé. èèyàn burúkú ni Ẹ̀dùn ni bó ṣe máa ń ṣe nǹkan ẹ ó má kàn yà mí lẹ́nu ni. kí ló wá ń try láti kí ló insinuate. àbúrò mi bó ṣe dé yẹn kò dáa kò dùn mọ́ ẹnu. ó fẹ́ sọ pé mi ò fẹ́ rábùrú ọkọ mi sójú nìyẹn. èmi ò sọ bẹ́ẹ̀ àmọ́ kí ló fa Kíkẹ́ máa bọ̀ àwọn ọ̀rẹ́ mẹ́ta ẹjọ́ máa bọ̀ ilé ẹ̀ àbòrú sí Kòròdú. èmi rò pé ó ti wà nínú agreement wa ni pé ká má gba àlejò kankan sínú ilé yìí so nǹkan tó dẹ̀ fi mú wọ lọ fi lè accept àbúrò ẹ̀ pé kó dúró for a week èmi náà nábúrò tó ń ṣe the same thing now. number one òyìnbó tó ṣe pẹ́ńsù ló ṣe ìrẹ́sà. number two àbúrò mi Yétúndé kò gbèrègbè ẹ̀jẹ̀ mi ni. number three kò mọ̀ọ́mọ̀ fẹ́ wá wọ́n wá ṣe conference ọ̀sẹ̀ kan 7 days kò tiẹ̀ pé 5 days ní 5 working days ló ti fa Kíkẹ́ máa bọ̀ ẹ fẹ́ sọ lémi di hostel ẹ fẹ́ sọ lémi di hostel. Kíkẹ́ lọmọ ojú ọ̀rọ̀ lárí òun làbúrò tèmi náà tí mo ní kó wá kí ẹ̀gbọ́n ọmọ ọdún tí mo ti rí gbẹ̀yìn ni kóun náà wá lo a week hostel ẹ̀kẹ́ ṣebí yàrá mẹ́ta là ní àwa ń lò kan Kíkẹ́ á dúró sí kan àtàwọn ọ̀rẹ́ Yétúndé á dúró sí kan àtàwọn ọ̀rẹ́ ṣé jíjẹ mímu ó yẹ kó ní ò ní mí lára ní ṣíṣe. so lẹ́yìn ọ̀sẹ̀ kan gọ́. wọ́n máa lọ. Dúní ò burú léèyàn o oníkálùkù máa lọ ni. Dúní ò burú léèyàn o ó burú o. agreement is an agreement. ṣé mi mo ní kó wá ni èèyàn tí ó wá torí pé wọ́n gbé wá ó yàtọ̀ sẹ́ni tá a fọ̀tẹ̀ pé tá a mọ̀ fọ̀tẹ̀ pé. so èmi fọ̀tẹ̀ pé ó fọ̀tẹ̀ pé ni. mo fọ̀tẹ̀ pé ni. Kíkẹ́ o ẹ máa bọ̀ aboru máa bọ̀ ẹ̀yìn báwo ló ṣe lára rẹ̀. ọba èyí ẹ̀ náà àgbàlejò láì jẹ́ pé bóyá wa méjèèjì àjọ òpè ṣé ká gbé wọn ṣé kí wọ́n wá òkè wọn lè wá agreement wà nìyẹn kó tó àbúrò ẹ̀ fi wọlé sí tó lè sọ fún pé kó síbi tó lè dúró sí náà rẹ kan àbí ò ṣe lọ dúró lọ́dọ̀ ẹ̀gbọ́n lákùtè sọ yẹn fún o ẹni kó wá jókòó. amúnibú nìyẹn Kíkẹ́ lọmọ ń bọ̀. amúnibú nìyẹn ẹran bí ẹ. tí èmi àti ẹ bá ti ń fa nǹkan tí n bá ti ń làágùn báyìí ìwọ ló wà at fault amúnibú nìyẹn ìwọ ní kí àbúrò mi sáà Yétúndé o nílé ìgbàlẹ̀ torí pé àwọn àyàwó mi o wọ́n lá lágrímẹ́ǹtì o kó o máa wá padà o ojú wo ló fẹ́ kó fi wẹ̀. ojú kí ló fẹ́ fi wò mí ṣé bóbìnrin lòun náà ojú kí ló fẹ́ fi wò mí tí ó bá rí pé mo ní kó tí mo ṣe fóun ó dùn kó lọ lẹ plastic. Dúní òun léèyàn lára wa òun léèyàn lára wa àwa náà máa tó bímọ o àwọn ọmọ tiwa náà fẹ́ lọ bì kan o. dúró ó mọ̀ pé mo fẹ́ léèyàn lára ńgbà tó wọ́n kọ́kọ́ gbé kíní ìsílẹ̀ gbàgà Dúní nínú ilé àfàlejò àfẹ́kíní kan me and my wife ni ó dẹ̀ mọ̀ pé lẹ́bí rẹpẹtẹ ni mí mo dẹ̀ rọra dúró lórí ọwọ́ mi pé me and my husband lèmi náà fẹ́ ṣe suddenly wọ́n kàn walking aláṣẹ conference tó bá jẹ́ èmi sì ní balẹ̀ léyìí ọ̀gbẹ́ni Mr. Kògbèrègbè Yétúndé á lo ọ̀sẹ̀ kan Kíkẹ́ mi fẹ́ rí for now Yétúndé lè wá lọ o kẹ́ ẹ̀ tún fọ ẹ̀kẹ́ wá fọ̀tẹ̀ pé o at least wọ́n á fúnra wọn ní first half second half ní sọlé mi dostel. tó bá jẹ́ mi ni madam of the house nínú ilé yìí tí mo jẹ́ second in command. tí ẹ dá second in command. second command ni mí. mo ti ẹ̀ dúpẹ́ tó gbà bẹ́ẹ̀. Yétúndé ò láṣẹ àbí kò kàn tẹ̀lé wá jókòó sínú ilé yìí for what now. o ti ẹ̀ wí ọmọ yẹn ń gbọ́kọ̀ tó ń sọ o ti ẹ̀ wò bí yẹn ń gbọ́kọ̀ tó ń sọ. kí ló fẹ́ gbà tó bá yá sìn àfàbọ̀ jẹun àgbèsí kitchen ìyàwó bọ̀dá mi àfọ̀
tó bá lo toilet ó lè má flush ṣé mo fẹ́ complain ni tó bá lo wíìkì tán sí tó gbé àwọn ṣì nìkan tó fẹ́ ṣe ní èkó pọ̀ àrárá kiri kan ṣé mo fẹ́ complain ni tí máa ń complain fẹ́ wà níyàwó ẹ̀ nǹkan ra jẹ́ kó máa lọ mi ò fàlejò tó bá ti ní kó padà lé ní báyìí sí màá pe Kíkẹ́ kò sí nǹkan tó fẹ́ ná mi phone call ni just a minute ló bá parí. doni. máa ń rí. pẹ̀lú gbogbo tó kàkà lẹ̀ yìí ẹ̀rù ẹ̀ ń bà mí. ọmọ tí ò tí ì lo ìṣẹ́jú méjì ó ti fàbọ̀ jẹun nínú imagination ẹ̀ kò fọ́ ó ti rò ó kò flush ó ti sáré rò ó kò ní kí ẹ ó ti sáré rò ó kò ní gbálẹ̀ ẹ tó bá rí obìnrin tí ò bá sá kò lè sá fún nǹkan mímọ́. nǹkan tó máa ṣe ni Yétúndé máa dúró bó ṣe wà ní tó bá fapọ̀ jẹun kò ní fọ̀. Yétúndé máa dúró. bírú Yétúndé yẹn ṣe wà ní tó bá fapọ̀ jẹun kò ní fọ̀. èmi ò dẹ̀ lè fọwọ́ torí mi ò ń ṣe ẹrú anybody. Yétúndé máa dúró. mi ò ń ṣe ẹrú anybody o Yétúndé ń dúró. bẹ́ẹ̀ni síbo Kíkẹ́ lọ anyway o trust ọmọ sí mọ́ni ó máa débi lọ́la pẹ̀lú àwọn àbúrò àwọn ọ̀rẹ́ mẹ́ta ilé wa kún wá ṣe chọ̀m mi náà máa kú màmá ga. ẹjọ́ tó bá jẹ́ pé ẹ̀yin ni ọkùnrin tẹ́ ẹ wà nírú condition mi báyìí láàrin ìṣẹ́jú mẹ́ta tí wọ́n ti múru mú yín báyìí tó ń múru bò yín báyìí lórí pé àbúrò mi wá kí mi tí kò mọ̀ọ́mọ̀ ọ̀sẹ̀ kan 5 days kò pé 7 o Saturday Sunday ó ti lọ o kí lẹ fẹ́ ṣe ẹ rò pé kí wọ́n á sọ pé Yétúndé ẹjọ́ kẹ́rù ẹ jáde padà ìyàwó mi ní pé ò ní lè dúró mọ́ àbí ó wà máa wá lọ torí mo ti gbàgbé pé ó wà ní agreement pé ẹlòmíì ò ní bá wa gbé fọ́sẹ̀ kan. kò ń ṣe bẹ́ẹ̀ a ní lè jáde. kí la máa wá ṣe o. wọ́n tá fẹ́ ṣe náà ní Kíkẹ́ wá sọ́dà kò ń gbọ́ onímọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. a lè balance. ẹ̀yin obìnrin tẹ wà lẹ́jà rẹ̀ ẹ̀yin mọ́mì mi tẹ́yìn náà mọ̀ pé tálejò bá ti wá kí wá bẹ́ẹ̀ especially àwọn àbúrò ọkọ ẹ understand nǹkan tí mò ń sọ wọ́n á fàbọ̀ jẹun wọn ò ní fọ ẹ̀yin náà ẹ bá wa dá sí i tó bá jẹ́ pé mo ti ṣe nǹkan tí ò dáa ẹ bá mi dá sí i pé kò lè stay agreement is an agreement. má pa mí o ìyàwó ó yá wọn pẹ́jù nílùú òyìnbó so wọ́n ti brainwash wọn sí western world idea because Africa we love extended family and we accommodate them a lot but white wọ́n believe in extended family and white but we Africans I believe in it so. tájọsọ bá ti jọ wà ó máa ní reason tó fi wá jẹ́ káàbùrẹ̀ wá gbé lọ́dọ̀ wa tó bá lẹ́yìn pé reason tó wà important ni then no problem ṣùgbọ́n tó bá ti jẹ́ nonsense reason mi ò lè gbà. I need reason of that break because there are times there are some emergency to you can't do without you have to break that agreement but tó bá yẹ pé ọ̀rẹ́ tó kọ̀ wá ní on his own ni next time there won't be agreement again between me and her on that kind of thing it won't be again. mi ò lè gbà torí pé àtijọ́ agree tẹ́lẹ̀. iṣẹ́ wọn pé náà dé ìṣẹ́ kò sí ohun tó le láyé kò sí ohun tó le àgbà bẹ́ẹ̀ náà ni torí yẹn ní sásìkò. bóyá kó lọ rent apartment fún or something else kó ṣáà máa ti gbé pẹ̀lú wa. tó bá rí wọn kò tẹ òun tẹ ní tráyẹ kò ní tráyẹ torí mi ò gbàgbàkúgbà. ó lè ṣe ní ọ̀dà ẹ̀ fún bóyá máa lọ rent ilé mi fún ni o. àlejò sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn nítorí àkè ṣe me and my husband anybody can come ẹbí ẹ lè wá ẹbí mi lè wá a máa welcome wọn àkè ṣe me and my husband. mi ì lè láàbùrò mi padà o mi ì lè lè padà nǹkan tó wá pọ̀ ní pé nǹkan tí mi ṣe lè padà ní pé àbúrò mi làbúrò mi o tí ó bá sí ìyàwó mọ́ kò sí ọmọ náà ló máa pẹ̀lú mi o so that is why mo ṣe mi lè fi àbúrò mi ta yín ìyàwó ni mo fẹ́. àbúrò tiẹ̀ náà máa lọ ni tí àbúrò tèmi ò bá ti dúró àbúrò tiẹ̀ náà lọ gbẹmí sọ bẹ́ẹ̀ ni wípé because àtijọ́ sọ́tẹ́lẹ̀ pé àfẹ́ family àtijọ́ conclude wípé àfẹ́ family nílé wa bó bá ṣe ní pé ẹ̀rọ̀dọ̀dọ̀ wẹ́ àbúrò òun kan ní kankan òun fẹ́ wá gbé bí tábúrò tèmi náà bẹ́ẹ̀ ti wá bẹ́ẹ̀ ti nípa àbúrò tèmi yẹn ò ní dúró màá ní kó fábúrò ti tiẹ̀ náà kó gbé báàgẹ̀ immediately kọ́ra máa bá ti tiẹ̀ lọ. ẹ ṣe tí ọkọ mi bá mú family ẹ wá tá a dẹ̀ ti jọ sàdéhùn pé àjọ mú family kankan mọ́ra o àtàwọn ọmọ wa ni tó bá mẹ́bí ẹ̀ wá ọ̀nà tó gbà tó fi mú wọlé náà ni yóò fi mú jáde torí ọ̀rọ̀ lórí àdéhùn ni kò lè bá wa gbé kódà kò lè súnjọ́ náà mọ́jú yóò padà sóko tó ti wá. kò dáa kò respect ìyàwó tó fẹ́ nìyẹn nítorí agreement ti wà owó gbọ́dọ̀ ṣe èmi náà gbọ́dọ̀ ṣe. mi èmi náà bó ṣe gbàbúrò ẹ̀wà tí ò sọ fún mi ẹ surprisingly èmi àlọ́ má búrò mi wá àjọ máa gbé ni tó bá wá pè mí pé ṣèbóun sọ pé màá ní dádì ẹ sọ pé èyí náà dẹ̀ lẹ́tú break
rules and regulations. It's 50-50. You bring yours, I bring mine. No cheating. Mi lè bóbi ṣàdéhùn pé family kan mọ́ ọ̀rẹ́ mi. Ìṣirúrú àdéhùn ta lè ṣe. Bẹ̀tà tí mo ṣerú àdéhùn nìyẹn ni pé tí obìnrin bá ti lówó jọkùnrin lọ, wọ́n máa ṣerú àdéhùn yẹn. Àmọ́ tí mò ń wá tọrọkọ́bọ̀ tí mò ń jẹ tí eléyìí náà wá tọrọkọ́bọ̀, family kan máa wà mí, èmi ò lè gbarú ẹ o. Family ọwà èmi o. Kì í ṣe pé tówó. Àmọ́ pé kí ọ wá di pé ẹni pé family ọwà dọ́dọ̀ mi ló bẹ fáàtì náà ó lè ṣẹlẹ̀ mo rí irú ẹ̀ ó wà ní kí àmì gan pàṣẹjọ dúró láàrin obìnrin lọ́kọ́lé so àṣẹ tó bá wù ní ọ̀parun lé tó bá yẹ pọ́kọ lọ́kọ ni kò lè sọ pé kí obìnrin ọmọ kò lè sọ pé family ọmọdé ọ̀dọ̀ òun ó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n obìnrin létí obìnrin bá kọ́ nìyẹn. tí ẹ rírà dé yẹn kò dáa kí ọmọ bóbìnrin sí kò dáa tó bá padà sí irú ẹ̀ èèyàn náà ló máa affect nítorí aláṣẹ lọkọ jẹ́ anytime àlejò lè wá kọ́mọ́nì táìmù àti lọ padà ẹ̀mọ̀ téèyàn wá ti lè ń ṣerú nǹkan yẹn obì lè bínú àti pé tóbi nǹkan bá nífẹ̀ẹ́ ọkùnrin kò yẹ kírú rẹ̀ kó dìjà láàrin wọn tí wàá ṣe pé yáyọ ọmọ báyàn gbé lọ permanent wípé yóò kàn sùn díjọ́ kejì yóò lọ ẹ̀yìn ò yẹ kó dìjà bọ̀ tí irú ẹ̀ bá wá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé irú ẹ̀ bá wá pọ̀n èyí ó pè ṣàkíyèsí pé nǹkan báyà tó tọ́ lájọ sàdé yìí kọ́ mọ́ fi wọn fa ìkùnsùn sóun náà pé kó jẹ́ kí èèyàn jọ sọ ní tùbínútùbín láàrin àárín èèyàn tó fi ní dá wàhálà lẹ̀. ọkọ pẹ̀lú ìyàwó wọn agree pé kẹ́ni kankan má bá wọn gbé kọ́ wọn wà lónìí lẹ́yìn ọmọ wọn situation wa wà rans àbí ọkọ ẹ̀ kàn dídá mú ìyàwó wá mú àbúrò tiẹ̀ wá láì sọ fún ọkọ ẹ̀ pé àbúrò mi ń bọ̀ bá wa gbélé o well as a matter of fact ọkùnrin lágbára ju obìnrin lọ́nu ilé ó lè rí differences within his family tó portray pé òun gbọ́dọ̀ mú ẹ̀ bẹ́ẹ̀ ó máa fi ẹ̀bẹ̀ bẹ̀ ìyàwó ẹ̀ ní tó bá fẹ́ kẹ́ni ẹ̀ gbénu ilé yẹn he has to calm down kó bẹ́ẹ̀ kó fún ní good rapport ìyẹn tó bá yẹ pé ó mọ̀ pé ìyàwó òun yẹn kò ṣe ní wérewère tí love bá wà bẹ́ẹ̀ tóbìnrin yẹn bá ní kò sí tóun lè ṣe máa yà wá bóyá máa wọ owó tó máa lọ fún ìyàwó ẹ̀ ẹni yẹn á wá owó tó máa lọ fi rent ilé fún àbúrò ẹ̀ tó bá fẹ́ kí peace reign nínú ilé yẹn. tó bá mẹ́bí wá láì sọ fún mi nígbà tó yẹ pa àtijọ́ sọ tẹ́lẹ̀ pé a nídìí ẹbí kankan láti jọ pé náà jọ gbé tó bá mú wá ó lè bí mi nínú yóò padà síbi tó ti wá ni èmi àti ẹ̀ lájọ máa gbé sínú ilé bó ti wulẹ̀ kó kọ́ngbẹ́ pàdé tàtijọ́ sí ni. tí àbúrò ìyàwó bá ti dúró àbúrò ọkọ náà ní dúró náà kò possible kó máa dàbí shitting. bọ́ọ̀ ni mo wá lé náà abomination gbàdá ti ní agreement but kò tiẹ̀ dà báwo làbá ti ní family rẹ̀ ṣe ló wọlé. kó má bàa fa ìjà àwọn family so àbúrò tiẹ̀ náà ní dúró kó kú já àwọn méjèèjì nìkan ká mọ̀ pé àwọn méjèèjì nìkan lájọ wà nulẹ̀ so kó má sí àlejò àbí family kankan tó máa wá bá wa gbé. àbúrò ọkọ ẹ̀jẹ̀ is thicker than water since tó bá ti jẹ́ àbúrò ọkọ mi directly ni I will just accept whoever he is. èmi náà máa ń sí pé àbúrò ẹ̀ máa lọ ni tó bá jẹ́ pé àbúrò ẹ̀ ló máa fọwọ́ mú kó fọwọ́ mú tó bá jẹ́ pé ìyàwó ẹ̀ ló máa fọwọ́ mú kan bẹ́ẹ̀ tó bá dẹ̀ lè fẹ́ àbúrò ẹ̀ kó máa fẹ́ lọ bọ̀ àbúrò ọkọ mi ò lè bá wa gbé kọ́ ọkọ mi wáyé sí pé àbúrò mi lè bá mi gbá won't take it. tó bá fẹ́ lọ́wọ́ agbára pé mi mo nílé á wá bẹ́tà kó wọn àtàbúrò ẹ̀jọ̀ máa gbélé ká ọ̀la separate kí kálukú lè bá àlàáfíà kò sí yàmbẹ́. ó máa dàpọ̀ inconvenient mi ni na máa lọ because bá pẹ̀lú mi ó máa náà kọ́ pé máa fẹ́ máa ṣe gan sẹ̀gan tó máa ṣe pé mo ní like nítorí àbúrò tèmi kò lè gbé pẹ̀lú mi because ó máa ṣe kọ́ pé ìyàwó mi kò ní like gan gbà mí tẹ́ pé máa dà mí pé inconvenient ẹ̀ ó lè má lè sọ̀rọ̀ bọ̀ èmi tí mo jọ́kùnrin máa mọ̀ pé òun inconvenient lẹ́kì ìwọ́gun ò lè gbé àbúrò wa sílẹ̀ àbúrò máa inconvenient tèmi ó máa inconvenient mi kò máa náà kọ́ pé máa ṣe pé mo ní lè ṣe lójú ó máa náà kọ́ pé máa fẹ́ sọ pé mo ní lè ẹ̀ mọ́ nǹkan báyẹn definitely anybody kúkú wà lórí owó àbá kí bàbá ẹ dira ẹ mú kémi gan dira mi mú dílé ẹ mú ká dílé wa mú ni tábà máa ní anything a máa wá sílé àdìjọ ṣe wá sọ́dọ̀ yẹn a máa sọ ẹni tó bá dẹ̀ ti sọ kó mọ mọ́ bẹ́ẹ̀ a dẹ̀ tún padà sílé wa nìyẹn ó ti yẹn. àyèmí ọ̀rọ̀ lórí àdéhùn ni tábìlì mi bá tiẹ̀ wá bóyá kọ́kàn ló bí 2 days tàbí 1 days kọ́kàn bá wa ṣeré kó tán lọ bọ̀ pé bóyá káwa jẹ́ wọn gbé permanent kò possible. má pa mí o ìyàwó mi. adúgbò kan tẹ́ ẹ bá wa dá sí ó bá kọjú sí wa àtà tó bá kẹ̀yìn sí wa àdéhùn wa pa ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí Yétúndé o ọ̀sẹ̀ kan yẹn á pé torí mi lè ní kọ́mọ àbúrò mi
kó padà síbi tó ti ń bọ̀ ilé ìbọ̀dá ilé ẹ̀ ni. Kíkẹ́ lọmọ náà ń bọ̀ òun náà ń bọ̀. láti ibo. láti ibi tó ti ń bọ̀ náà. ok tó bá dẹ̀ pé kó mọ wá láti ibo ló pé ṣé ayọ̀bọ̀ àbí ọ̀bọ̀kún àbí ibo ló pé sí Kòròdú kó máa lọ gba lecture lójoojúmọ́ conference ojú ọ̀sẹ̀ kan á pè ẹ̀yìn rẹ̀ lówó mọ́tò. ibi tó bá ti wù kó sì máa bọ̀. onífúndé máa ṣe fàájì kẹ́mbẹ̀jà rẹ̀. ó ń bọ̀ ní. owó báyìí tó tún wá jẹun o ìyàwó ẹ̀ tó ń jẹ lẹ̀ o. má pa mí o ìyàwó ni. Mr. Kògbérègbè àti Mrs. Kògbérègbè ẹ̀yin méjèèjì kò yẹ kẹ́ ẹ mọ̀ lé ẹbí sá láàrin ara yín because aṣọ èèyàn ni aṣọ èèyàn ó yẹ kẹ́ ẹ jọ mọ́ kóra yín mọ́ra ni pé torí pé fámìlì mi wá àṣe dáadáa síra wa fámìlì ìyàwó wa àṣe dáadáa kò yẹ kó rí bẹ́ẹ̀ nínú ìfẹ́ yìí ó yẹ kẹ́ bí ó jọ mọ́ wá ara wọn kádẹ́jọ mọ́ gbé nínú ìfẹ́. má pa mí o ìyàwó ni má pa mí o ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tòmí nìyí kò má tẹ́mi lọ́rùn o ìrìn gbèrègbèrè tòmí nìyí kò má tẹ́mi lọ́rùn o omi dán. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby, baby. We used to talk about things that hurt us. Now all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free. I know you wanna fly. Please don't let me stop. I guess it's goodbye. Papa mio, ìyàwó nílé. Papa mio, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tòmí nìyí kò má tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tòmí nìyí kò má tẹ́mi lọ́rùn o. Omi dán. Baby, this your scope is day too much. Just dey scope me left, right, and center. You won't keep it. Wọ́n rí ẹ ní Sókótó, wọ́n rí ẹ ní Kàlàbá, wọ́n rí ẹ lóyìnbó, wọ́n rí ẹ lágége. Ìrìn gbèrègbèrè tòmí nìyí kò má tẹ́mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tòmí nìyí kò má tẹ́mi lọ́rùn o. Omi dán. Waka every day, so hustle for the pay. Now when people say go slow, you said which way now? Money for hand and the back for round, you wanna roll around with the big boys in town. So it's